dákun Olúṣẹ́gun àmọ̀wọ́ ọmọ bílẹ̀rìn gbéra nílẹ̀ òdì ìdí ọdún rẹ̀ lóde. Ọgọ́rin ọdún nílé ayé ń bí dúpẹ́ lọ́wọ́ oríire àpèrí o. Ẹ kú ọdún ẹ sì kú àṣeyẹ kórí jẹ́ báwọn tẹ̀lé ìpẹ́ o. Ọgọ́rin ló pé ọgọ́rin ló pé ọgọ́rin ló pé ọgọ́rin ló pé Olúṣẹ́gun ṣọdún èyí ọgọ́rin ló pé. Mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ ṣọpẹ́ mo bá ẹ dúpẹ́ mo bá ẹ ṣọpẹ́ pọ̀dún èyí ṣojú ẹ̀mí ẹ mo bá ẹ dúpẹ́ ọ̀ṣọ́. Olúṣẹ́gun àmọ́ ó mẹ́bí wọn ní kí wọn ọdún rẹ̀ lóde. Má ṣe bínú pé mo bá ọ lóye mo pè ọ lórúkọ orúkọ là fi pọ̀ baládé lórúkọ là pé lóye lóye. Àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ korí jẹ́ òpẹ́lẹ́ ayé. Àṣẹ ìsàmọ́dún sẹ̀mí sí lágbára Ọlọ́run Ọba. Orí òjò gbòbí olùgbogbo tìrìgbò kò gbó bí olùgbogbo tìrìgbò kó tún wá gbó bí àwọn àgbà kèyí tí wọ́n fọmọ wú Sunday ọ̀run jọ sí. Ọmọ ẹlẹ́rìn mọ̀sá ọmọ ẹlẹ́wọ̀n ládọ́gba dákun mọ́ dání gànjọ́gànjọ́ àbùkù oníkan ọlọ́wọ́n bò níjó kanjúkú. Wọ́n lóyún mọ̀tẹ́ nínú afárá ẹ̀kúlù mọ̀tẹ́ lálẹ́ èrè òjò láwọn mọ̀tẹ́ nínú apà. Ọdún wa ní dẹ́ka mọ́sẹ̀rẹ̀ ọ̀hún òbí ran ẹ̀rìn níṣẹ̀lẹ̀ bàbá tó gbé bẹ́yìn lọ ọmọ nípínlẹ̀ Ọ̀ṣun ọmọlé onídùn àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀lẹ̀ tí mo ṣe ọkọ Esther Emelia àmọ́ ó dákú mọ́ dání gọ́jọ́gọ́jọ́ ọmọ wọn ní mo ṣe Òwèrì Uberi local government níṣẹ̀lẹ̀ àwọn aya rẹ̀ Uwa Amadi compound mọ̀ ní fọ́dún yìí sòpin lágbára Ọlọ́run Ọba ìsóníyà yín Esther èjìrí ara sókun wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú yá rẹ̀ ọkàn bá bèjì lọ́wọ́ lè tọ́ mi wá wọ́n wá wọlé alákìsà wọ́n sọ alákìsà donígbà sọ fún mi kì í bọ̀ rẹ̀lẹ̀ bí táyé ti ń lọ wájú ìrìn pẹ̀lẹ́ ní Kẹ́hìndé ní lẹ́yìn ẹ̀dùn àgbóríkì rétérété Olúṣẹ́gun o ìwọ ọmọ ní fọ́dún yìí sòpin lágbára Ọlọ́run Ọba bàbá Olúfúnkẹ́ àmọ́ Ọ̀ṣun dáhùn sí mọ́ dání gọ́jọ́gọ́jọ́ ayadébọ́lá Ọ̀ṣun dáhùn sí mẹ́bí wọ́n ní kí n aya mẹ́yàn kún ọ́ màmá tóbi lọ́ba màmá tómi ní mọ̀ ní fọ́dún yìí sòpin lágbára Ọlọ́run Ọba bàbá Olúfẹ́mi àmọ́ ọkọ̀ dìtì àmọ́ mẹ́bí wọ́n ní kí n bàbá Jẹ́lín bàbá yọ bàbá James ní fọ́dún yìí sòpin lágbára Ọlọ́run Ọba Olúṣẹ́gun ọmọ Ẹ̀rìn nípínlẹ̀ Ọ̀ṣun dákun máa gbọ́ o ilé onídùn níṣẹ̀lẹ̀ bàbá ẹ̀yìn Délé Sòlú o ìmọ̀dún ẹlẹ́rìn mọ́sà ara òwe o ìmọ̀dún ẹlẹ́rìn mọ́sà ọmọ ẹlẹ́wọ̀n ládọ́gba ìmọ̀dún ọmọ bílẹ̀rìn ìmọ̀dún ọmọ kọlẹ́rìn bálẹ̀ mọ̀dún ọmọ àgbẹ̀lára bàkà bàbá mi wùyàn bíi mọ́kà méjì bí tí wàrà lé ní wàrà oko Erinmoje ẹni òjé bá lọ́wọ́ jẹ́ wọ́n ló tọwọ́ bàbá wa ṣe ni ó ṣe kọ́ńdù ó ṣe kọ́ńdá ọmọ rẹ nìkan òjọba ọ̀rọ̀ ọmọ àbí ṣòkòtò pọ̀ṣù mẹ́fà nílé aláró ò gbọ́dọ̀ rẹ ṣòkòtò bàbá wa ò gbọ́dọ̀ sọnù Délé Sòlú ìmọ̀dún ọmọ ẹlẹ́wọ̀ ládọ́gba wọ́n sì mọ kí bàbá yín ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní kí yadínà lẹ́rìn ní pópó lówó o ọ̀kan yadínà oko ọ̀kan yadínà odò mẹ́bàá kan tó kù ló yadínà nílé àná mẹ́bí nínú ilé bàbá rẹ ni.
ọmọ wágun wọ́n ní ẹmọ wẹ̀rìn lójú ogun ẹni Erinmoje bàtà lọ́fà bí ò bá kú ó bó bá dógún ọdún wọ́n ní ó mọ mẹ́rìnwó kó lọ bí iṣu ìmọ̀dún ọmọ fọlẹ́rìn àṣẹ ìsàmọ́dún lágbára lọ́wọ́n bá Olúṣẹ́gun ẹ̀mọ́ ní fọ́dún yìí sòpin lágbára lọ́wọ́n bá Madam Margaret dáhùn sí ọmọ wọn níyè wa lónìí wá mọ́ kí ní gbèjègbèjọ àtàwọn ọmọ wọn Olúfẹ́mi Samuel Ìbùkún Olúò Pásítọ̀ Olúwagbọ́tèmi Máyọ̀kún Dámilọ́lá wọn lẹ́kọ̀ọ́ ọdún wọn ló nínú rẹ̀ wọn ló níwà rẹ̀ sálẹ̀ jẹ́ wọn lásẹ̀ ìsàmọ́dún lágbára lọ́wọ́n bá Madam Margaret ọmọ wọn níyè wá dákun mọ́ gbọ́dídùn ẹnu mi ọmọ owó yẹlẹ̀ o ọmọ ogun yẹ̀ẹ́dẹ̀ òtòsí oyọ́mọ ènìyàn òtòsí ló sunkún lọ́jà àwọn abẹ́rin sí polówó lé bàbá tí ẹ bá sunkún ariwo gbé ní mọ́ta ògógó ọmọ òkúlódò tó ti gborí wa àṣẹ ìsàmọ́dún o Madam Margaret lẹ́ẹ̀mọ́ ní fọ́dún yìí sópin tó bá wọn ní ìta ló ń kọrin ewì ṣe ti gbẹ̀yìn Òṣùpá Akewi lèmi jẹ́ èmi l'Àfíjà Akewi tí wọ́n ń wí Àfíjà Akewi tó gbòde ọmọ lókè o.